Ẹ kú dédé wòyí o, ẹ sì kú dédé àsìkò yìí, ẹ̀yin ará Ìbàdàn. Mo máa ní ìròyìn fún yín ni, ìròyìn ńlá, ìròyìn ayọ̀ fún ẹ̀yin ọmọ kéékèèké tẹ́ wà nílùú Ìbàdàn. A dẹ̀ ń gbé nǹkan ayọ̀ bọ̀ wá bá yín, Children Fun Fair. À ń gbé bọ̀ pẹ̀lú àfọwọ́sowọ́pọ̀ foundation mi, Wings Women in Need of Guidance and Support. À ń bọ̀ láti wá ṣe nǹkan àjọyọ̀ fún gbogbo ẹ̀yin ọmọ Ìbàdàn ní 10 a.m. ní dédé aago 10 àárọ̀ láti máa péjú pésẹ̀ sí Islamic High School Bashorun ní ìlú Ìbàdàn láti máa ṣe. Ẹ máa jó, ẹ máa yọ̀, ẹ máa jẹ, ẹ máa mu, ẹ tún máa dì lọlé pàápàá. Orí ọ̀fẹ́ wà fún yín láti ṣeré, orí ọ̀fẹ́ wà fún yín láti rí àwọn nǹkan tó máa múnú yín dùn. Àti pé a máa rí àwọn ọmọ tí wọ́n máa ṣoríire, tí wọ́n máa rí bí scholarship níjọ́ tá à ń sọ yìí. Ìwọ ọmọdébìnrin, ọmọdékùnrin, gbogbo ẹ̀yin èwe Ìbàdàn tẹ́ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́, 5,000 ọmọ ni a ṣètò ẹ̀ sílẹ̀. Eléyìí tá à ń pè lédè Gẹ̀ẹ́sì ní 5,000 kids. Òun láti ṣètò sílẹ̀ fún. Rí pé o tètè dé kí ààyè tiẹ̀ kó lè ṣe kíni, kó lè wà níwájú, kó lè jàǹfààní, kó jórí ọ̀fẹ́. 18th of December, má gbàgbé o, Wednesday, ìyẹn là ń pè ní ọjọ́rú. Ẹ̀yin òbí tẹ́ láwọn ọmọ wẹ́wẹ́, ẹ múra fáwọn ọmọ yín, ẹ jẹ́ kí inú wọn dùn, kí ilé yín gan kó bá lè tún ní ayọ̀ sí. Ẹ mú wọn wá, ẹ rí i pé ẹ jẹ́ káwọn ọmọ yín kàn ti wà lórí ìjókòó, káwọn kí wọ́n lè jẹ́ alábàápín àkọ́kọ́ nínú oore ọ̀fẹ́ tó ń bọ̀ ní ìlú Ìbàdàn. Ẹ ṣé mo dúpẹ́, a ó ní ìpàdé ayọ̀ lágbára Ọlọ́run.